kábíyèsí olódùmarè kábíyèsí fá akí ogbó olólùfẹ́ ta Ọlọ́run káàkiri àgbáláyé akí kú ọdún láṣẹ lọ́wọ́ olódùmarè ojú tẹ́ fi gbogbo òní fọ́ yìí tẹ́ fi gbogbo òní di láṣẹ lọ́wọ́ olódùmarè láṣẹ lọ́wọ́ fá ó yẹ kí ti ṣọ̀pọ̀lọpọ̀ fídíò ṣùgbọ́n àwọn kan ló lọ mọ́ra wọn ló fà á tí ẹ fi ń fọ́nra wa lẹ́nu jọ́ mẹ́ta gbogbo olólùfẹ́ wa ẹ dákun ẹ má bínú mo kàn ní sáré ṣe fọ́n eléyìí pápá àpalẹ̀ torí ọ̀rọ̀ tí tó kan gbogbo àwa ń ṣẹ̀ṣe lápapọ̀ ni kí n tó tẹ̀wájú ẹ bá wo fọ́nrán yìí. ẹ gbà wá o ẹ gbà wá o ṣé ẹ̀ṣẹ̀ ni kíyàn tó máa ràn yàn lọ́wọ́ ni ẹ gbà wá o ìrànlọ́wọ́ ní àìsí o. Nàìjíríà ẹ gbà mí o nísàlẹ̀ kókò àwọn community ló pè mí á ní àwọn aláǹfààní àwọn òfẹ́fẹ́ ṣe nísàlẹ̀ kókò ebi ìbá sì fi ìṣẹ̀ṣe kalẹ̀ àwọn wà sùn lèmi níná mo sì lọlé ọdún wọn sọ tán ni mo lọlé ọdún lọ ṣe ìṣẹ̀ṣe nílùú mi ní í ṣe ńlẹ̀ yìí o ìlú mi ni mo ti ń sọdún mi mo lọlé mà ní màá eléyìí darí mà ní á pè mí lánàá pé létí ń jóná ó ti lọ ná sílé mi o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn community ni wọ́n lọ bá àwọn community ló pè mí pé wọ́n fẹ́ sunlé mi o ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ má jẹ́ jìyà igbe o ẹ má jẹ́ jìyà igbe ẹ gbà mí o ẹ má jẹ́ jìyà igbe o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde o ẹ dìde nísàlẹ̀ kókò ni o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ wo bí ẹ ti ṣe mi o ṣé gbogbo lálé ọdún ni mo lálé ọdún àyẹ̀tẹ̀ ṣe mi tó lé mọ́ mi lérí o ẹ ṣàánú mi kò síná o yóò níná ń lé o yóò níná ń lé wọn sọ sílẹ̀ mi ni o ẹ ṣàánú ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ìbílẹ̀ dìde o ẹ má jẹ́ kí ìyà jẹ mí gbé o bí ìyà bá ti jẹ mí gbé ẹ̀yin tá ṣẹ̀ṣẹ̀ ojú tì yín o. kábíyèsí olódùmarè ṣé ẹ gbọ́ tí ìyá yẹn sọ gbogbo ẹ̀yin ògo òfò lọ́rin ẹ̀mí àlú òfò lọ́rin sífì mọ̀mọ́ àgbà ìlú òfò lọ́rin wọ́n challenge gbogbo yín ìyá òun sọ wípé sẹ́yìn pé ó sọ ó lẹ́yìn àáfà àwọn àáfà ló wá ń bá òun wọ́n wá bó òun ibi kóun mọ́ sí ṣẹ̀ṣẹ̀ ìyá yẹn wá travel lọ sí ìlú wọn láì lọ sọdún náà ni kíyà ó tó dé wọ́n lẹ́yìn àáfà wọ́n lẹ ti súnlé rẹ̀ ná olóò sọ tẹgbọn ògo òfò lọ́rin ẹ̀mí àlú òfò lọ́rin sífù mọ̀mọ́ àgbò òfò lù lọ́rin sẹ́ríkì ìwèrè òfò lù lọ́rin wọ́n tún wá challenge gbogbo yín báyìí níjọ́ kìíní àná tẹ́wàá gbé ta lọ́lọ́run lé tẹ́wàá gbé ńbàdàn ẹ ló ń bò sílámù òfò lámù yín ẹ ló ń bàjẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ tún sílámù ṣe bẹ́ẹ̀ ṣe tún sílámù ṣe wá lélẹ́yìn ní ìsìn báyìí àwárí kankan nù yín kí tiẹ̀ ló kọ àwọn gúrùpù wọn náà ògo òfò náà ni ògo òfò lọ́rin àwọn gúrùpù òfò èyí tó ti búra tẹ́bà ìjọ lórí wọn sàkámọ̀jẹ ẹ wà gbégbèsè kẹ́kẹ́ ládùú property tí yá yìí lose ẹ̀mí òfò yín ó pè bí ṣe wọ́n pè yín wàá pọ̀rọ̀ ta lọ́lọ́run ni tí mo máa gbò òfò lù lọ́rin yóò ti pè yín ọmọ wọn bá sílámù jẹ ẹ wá lọ tiná bọ ilé ìyá òun yá ètò dùn mí jù nù pé ẹ tiẹ̀ wá ségbèsè bàbá mọ́rìngà olórí ògo òfò lù lọ́rin ẹ wá ségbèsè kankan fún ìyá yìí ládùúgbò òfò tí ìyá yìí ṣe ẹ wá lè kóra yín jọ bẹ́ẹ̀ sì mọ́ kóra yín jọ ń gbà kéṣì lára Ọlọ́run kẹ́tẹ̀ wá lọ ṣàbẹ̀wò sí ìyá yìí láti kí ara yín pé ẹ mọ́ ń parẹ́ o àwa kẹsẹ̀ mùsùlùmí ló ṣe o ẹ wá lẹ ọ lókè tí ẹ wá gbèsè kan lórí ẹ adúró fún ó kẹsì yá ń gbé gẹ̀dẹ̀ agbọ́pọ̀ ọmọ kan sùkúrà ní gbogbo yín ẹ ti parapọ̀ kódà wọ́n parapọ̀ lórí ta lórí pé kọmíṣánná àgbà náà òun náà tún parapọ̀ lórí ta
gbogbo wọn parapọ̀ lé mi lórí ni. Ẹ wá lẹ́sìn yín ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn yín ẹ̀sìn ìrọ̀rùn. Ìyá yìí sì jáde ó sì accuse yín pé ládùúgbò nǹkan tó tó báyìí. Ẹnìyẹn kò tiẹ̀ wá jáde kẹ́ ẹ lọ bá kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́ kì í sáwà láṣẹ o, irọ́ ni o, àwọn tó ṣe o, á sì wádìí àwọn tó ṣe o. Ẹ sì pé alálàáfíà àdúró òfò yìí sì ṣe yá yìí. Àdúró òfò yìí ṣe yá yìí, ẹ sì pé ayẹlẹ́sìn àlàáfíà. Torí pé ojú ń ṣẹ̀ṣe. Ẹ wá ṣe é bá gbé bí Kristẹni bá yín gbé ọ̀ràn, oníṣẹ̀ṣe bá yín gbé àdánwò, ẹ wá lọ tiná bọ ilé ìyá oníyà. Gbogbo gúrùpù ti yín ọ̀ràn lẹ fi máa ń dá. Ọ̀daràn ní. Tẹ́kítì òótọ́ òsìlámù yín ẹ̀sìn ìrọ̀rùn ni. Irú tí ìyá fi kàn yín ó yẹ kí ògo òfo yín kẹ́ ti gbèsè kẹ́ ti lọ bá ìyá yẹn. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ o, ẹ tiẹ̀ dìde. Ẹ wá sí gbèsè yẹn kan jẹ́ pé tí ìyá ń sọ bẹ́ẹ̀ lórí tòótọ́ nù. Ó láwọn mùsùlùmí wá sílé òun. Kì í sàṣàwà láti rọ̀ sílẹ̀. Èyí ò bá yín sẹ́sìn yín. Ó ṣe àdìpẹ́ lọ tìǹà bọ̀lí ẹ̀. Táyé pé wà lé ní sáré pé ó tọ gáàsì lẹ̀ ni wọ́n ń dáná kándù ni. Tẹ́ni tí ó sì lé tó tilẹ̀ fún gbogbo lépa. Kó tó dé ilé ti jó tán. Wọ́n á pè ní lólè ẹ̀ǹgbọ́n mẹ́ran jó. Gbogbo àwọn olórí yín tán dáwó jọ fún yín láti gbé ta lọ́lọ́run. Mo ò lè owó jájọ fún ìyá yìí nísìkò bí bá kọ́lé rẹ̀. Owó ọ̀nà lẹ́lẹ́ dá fúnra yín, ẹ̀ dáwó ayọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ nú ilé ìyá yìí tó jó. Ẹ tún gbé nǹkan rẹ̀ ṣe láyé yín mọ́. Olórí yín, ẹ́míà yín tí ó bọ̀ wá jáde, gbogbo àwọn ògo òfo yín tẹ́ bá wá jáde. Kẹ́ ẹ tùyá inú, ìtùnú ò ní bá gbogbo yín, inú yín ò ní dùn. Ẹ wá dúró òfò tí ayẹ ṣe, ẹ wá sùn property ẹ̀ torí kíni kí là ń fà níbo là ń lọ tá àrọ́kọ̀. Kí là ń bára wá fà gan? Irú eré wo ni ẹyẹ ń bára wọn ṣe tẹ́yẹ ń tùyá ara wọn? Ẹ wá gbalé lórí ìyẹ́ òǹyà. Ẹ dára padà sí àárọ̀. Mọ̀ kò láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ilé ọba tó jó ìwà ní òbùkún ní Olódùmarè fi ṣe fún yàhùn. Tẹ́yìn ògo òfò lọ́rin, tẹ́ bá rí gbèsè ṣe ti yín ta ojú tì yín. Mọ̀ ń challenge yín o, àtẹ́mí ayín. Àwọn àbá tó kú mọ̀kù àmọ̀dọ̀rún mọ́ lọ. Táìpẹ́ fẹ́ lọ yànyàn jẹ́. Ẹ burú nú kẹ́ yànyàn jẹ́. Kẹ́ dàlúrú. Tó wá di pé nǹkan tí ó máa láàfíà wọlé dábì kí nǹkan tí ó máa láàfíà wọlé. Ẹ wá lọ sún lé ìyá yẹn. Gbogbo àwọn mùsùlùmí yòókù náà, àwọn olórí burúkú mùsùlùmí òfò yòókù. Tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ kíní kan, wọ́n mú wá sórí mídíà ẹ̀sìn àlàáfíà ni. Ìkẹ́kẹ́ ní òtí wà jáde, wọn ò sọ̀rọ̀ sí ilé ìyá yẹn tó jó. Ìkẹ́kẹ́ ní ò jáde kó rárá sí pé ìyá yìí kó wó sọ̀rọ̀ sí ilé ìyá yẹn tó jó. Tájú wá sọ̀rọ̀ mídíà. Ọmọ ta lọ́lọ́run kíní kan wàhálà ọmọ náà ti pọ̀jù kíní kan ṣé ẹ̀sìn wálé ń tẹ̀sí ìyàbẹ̀ ẹ̀sìn. Gbogbo ọmọ mùsùlùmí tó bá ń wò mí ìwọ náà fi sí wàrà rẹ kí wọ́n torí ẹ̀sìn kí wọ́n wá dúró tiẹ̀ náà. Ṣé gbogbo àlọ́ ṣòwò gbogbo àlọ́ ń bímọ kí wọ́n torí pé ẹ̀sìn wọ́n wá dúró ilé tó ń gbé tó nílé mi kí wọ́n wá òbí sí lára tiẹ̀ náà. Gbogbo ẹ̀yin ògo òfò lọ́ni tẹ́ bá ṣègbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọjọ́ mẹ́ta péré mo fún yín. Tí n bá rí gbèsè lórí ọ̀rọ̀ yìí ẹ rí mi rò bí wọn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ojú òní tì yín. Tẹ́ bá rí gbèsè lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin ògo òfò lọ́ni gbogbo ẹ̀yin olórí bú lọ́rí tẹ́kúrá yọ ẹ rí mi rò bí wọn.